baba ṣe Ibrahim radiyallahu ta'ala radiyallahu anhu àwọn nǹkan tí ṣéwù fàyè ṣe ntọ́lọ́hún fẹ́ ká ṣe láyé ni ṣéwù ní kasdi an asuka nasa wal ummatu qasdi ntí mo wá fàyè ṣe èròǹgbà mi láyé ìwọ Ọlọ́run ani asuka òun náà ni pé Ọlọ́run jẹ́ n lè darí àwọn èèyàn lọ sí inú ààfin ìwọ Ọlọ́run inú ààfin ìwọ Ọlọ́run ẹgbọ́n tọ́lọ́run anábì ní Ọlọ́run ní la yasa'ani ardi wala sama gbogbo sánmọ̀ bó ti tó yìí kò gbèmí Ọlọ́run gbogbo ilẹ̀ bó ti tó yìí kò gbèmí Ọlọ́run àwọn sàhábà wa ń wò pé tí sánmọ̀ àti ilẹ̀ ò bá gbọ́ Ọlọ́run ibo ló lè gbá Ọlọ́run ní yasa'ani qalbu abdi al-mu'min. Masha Allah. Ibi tó gbèmí Ọlọ́run náà ni ọkàn ẹrú mi ọkàn tó mọ́ irú ọkàn wo ló fẹ́ gbọ́ Ọlọ́run lọ́kàn tí ìkórìíra wà ń bẹ lọ́kàn tí ẹ̀gàn wà ń bẹ rúbà sáájìdìn wa fi qalbihi amradun mélòó mélòó ẹni tí ń forí kanlẹ̀ tíwájú orí ẹ̀ dúdú tíwájú orí bá dúdú sọ́kàn náà ó yẹ kọ́kàn náà dúdú. wal ummatu ntí sèbámọ̀ wá fẹ́ ṣe ni pé ó fẹ́ rí ẹ̀mí wa ó fẹ́ rí ọkàn wa kọ́kàn wa lè gba Ọlọ́run jókòó sí. ila hadratil adatu nuru yuniru qulubana ntẹ́ fẹ́ sọ lálẹ́ yìí ọlọ́mọdé jẹ́ àsọmọ fún yín. wàhísàtú darisu turabi nubuwati. Allah. salamu ala dunya salamu lialiya. ètí ń jẹ́ àlàáfíà ara ọlọ́mọba ṣe fún yín. فقد جاءهم نور الإله بحجتي. ètí ń jẹ́ ẹ̀mí kíkún ọlọ́mọba ṣe fún yín. بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. لو بني قومي أروني الله. من العلم والأخلاق بل هو أبحر وفي المزايا أعجزت كل عاصف يا شيخ صلى الله عليه وسلم منه الرحمن ما لا له حصر وبيا يا شيخ صلى الله عليه وسلم تعاليت بدرا مولدا ثم نشيتا وبيا بابا يا شيخ صلى الله عليه وسلم يا غفار بالفضل أجدر بكون راية الإسلام ودانت لك الأعناق شيخي تحية مكانك في نفس الأحباء أكبر بكم راية الإسلام تعلو بلا مترا وسعيك يبقى في الورى ثم يدك وجودك بين الخلق ساد وخيرة اللهم ولا النبي محمد صلى الله عليه وسلم وجودك بين الخلق ساد وخيرة اللهم بارك عليكم عليكم في مولانا شيخ تجاني رضي الله تعالى عنه مرشدي مرببنا له دائما بك فخر صلاة سلاما للنبي محمد صلى الله عليه وسلم وصحبه حاز كل لأوفر بارك الله وآله وصحبه حاز
رأس كل الأمر. بارك الله فيك. آمين. اللهم بارك عليكم يكفي مولانا الشيخ والحاج إبراهيم ياس. رضي الله تعالى عنه. آمين. ibi tí ilẹ̀ mọ́dé lé ní tó bá wà nù fẹ́dà jẹ́ káwọn èèyàn ó mọ̀ tó o bá sì sí ń bẹ̀ jẹ́ káwọn èèyàn ó mọ̀ èèyàn lè jókòó sórí fẹ́ǹsì mọ́ lé ní inú kó wà ń bẹ̀ àbí kó má sí ń bẹ̀ ni. الله. ọlọ́run wọlé àlùbáríkà Maulana Sheikh Ibrahim. رضي الله تعالى عنه. bàbá wa àgbà Maulana Sheikhul Islam wa Sa'adatul Anam الشيخ مقدم محمد الأول رضي الله عنه. اللهم بارك عليكم يكوا. آمين. بابا واقبا مولانا الشيخ عبد الوهاب المسكين بالله بابانكوكا. أدام الله حياته. nígbà tí bàbá tó gbá díálẹ̀ kan ti sọ pé ẹni tó pàdé bàbá lẹ́ẹ̀kan tó wá èmi náà fẹ́ sọ karama wọn tẹ́lẹ̀ àmọ́ ń gbà tó ti pé àwọn táwọn ń pàdé bàbá lójoojúmọ́ karama tẹ̀mí sí mo ojú méjì lọ ẹ̀yìn àtọ́jú ẹ̀. ọlọ́run bá aṣàlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún bàbá. آمين. alibaka nabi lọ́dọ̀ ọlọ́run Sallallahu mo mọ alayhi wa nǹkan kan sallam. pẹ̀lú wọn wọ́n ní òdodo mo mọ yìí ní pẹ̀lú wọn. ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà bá a ti ń dákọ̀ wọn yìí jẹ́ kí ìkẹ́ wọn máa lékún wájú ọlọ́run. آمين. afa alibaka gbogbo àwọn bàbá tá a dákọ̀ yìí bàbá wa àgbà Khalifatul Khulafa fún gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta States Maulana Asheikh Muhammad Salis Alao Adenekan. شيخ. ọlọ́run bá aṣàlékún gbogbo ẹ̀mí àtàláfíà tó péye fún wọn. آمين. ọlọ́run jẹ́ kí wọ́n ní àṣeyọrí. آمين. àwa fi àlùbáríkà gbọ́ àwọn bàbá tá a dákọ̀ yìí a fi kí bàbá ń kókà. أدام الله حياته. ẹnìkan ti sọ lẹ́ẹ̀kan pé bàbá ń kókà ò kú àwọn náà ni wọ́n wà ń kalẹ̀ yìí. حياكم الله. الحمد لله. bóòrùn bá wọ̀ òṣùpá ó yọ òṣùpá tó yọ kò mú mọ́lẹ̀ wá ń bò mí inú ìmọ́lẹ̀ òrùn náà ni ìmọ́lẹ̀ òṣùpá ti yọ àmọ́ torí déédéé àsìkò tí à ń lò ni ìmọ́lẹ̀ wọn ò fi tó bá wọn. حياكم الله. bàbá wa Khalifa Sheikh Ahmad Tijani أدام الله أدام الله حياته. حياته. bun Sheikh Abdul Wahab abankoka أدام الله حياته. ọlọ́run má ṣe àjàrí wọn pẹ́. آمين. dáwọ́là yìí kò bàjẹ́ lánàá ọlọ́run má jẹ́ ó bàjẹ́ lénìí آمين. آمين. tó bá dọ̀la náà ọlọ́run má jẹ́ ó bàjẹ́. آمين. àdéhùn tọ́lọ́run fi bá nábì lò ní pé walal akhiratu khayru laka من الأولى. òun náà ló sì fi bá bàbá ń kó ká lò tí wọ́n fi pàdé àfa wọn ọlọ́run má ṣàfi bẹ́yìn náà lò tálùkì àlọ́ آمين. gbogbo dáìra bàbá ń kó ká yányán bá a ti kí khalifa àfi wọn kí gbogbo wa náà yányán bàbá wa Dr. Sheikh Suleiman أدام الله ويته. onípàṣán tíra ṣe bí olówó ṣe bí ọba ó ṣe àfa ó ṣe sànmọ́rí ẹ gbọ́gbọ́n tí wọ́n kà á lẹ̀ hùn ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run صلى الله عليه ẹ وسلم. wá pa gbogbo ẹ̀ pọ̀ ẹ fi ń ṣe khidma fún Sheikh Ibrahim ẹ̀san téèyàn ń rí ń bẹ̀ náà lẹ́ẹ̀ tí ń rí hùn ọlọ́run jẹ́ rí dọjọ́ alẹ́ آمين. bákan ànábì lọ́dọ̀ ọlọ́run صلى الله عليه وسلم. àgbo bàbá wa Sheikh wa Muhammad Shafi Olóyìndé أدام الله ويته. ọlọ́run máṣá jẹ́ àárí àwọn náà pẹ́. آمين. gbogbo wa tá a wà ń jòkó yìí a fi àná Muhammad kí wa صلى الله عليه imam wa وسلم. Najmudeen a fa nabi kí gbogbo wa yányán. آل النبي ذريعتي ṣé o yá yìí. وأمو إليه وسيلتي أرجو بإن أعتقدا بيد اليمين صحيفتي. Madam Daud má darí ẹ láàmú lẹ́ni ọ̀rọ̀ tí bàbá wa onípàṣán tíra tí wọ́n sọ ẹ̀yin yá wa ẹrù tábí amọ̀ yìí túwò wọn ò ní gbé káyín mọ́lé. آمين. bákan nàbí lọ́dọ̀ ọlọ́run. صلى الله عليه وسلم. ẹ̀yin bàbá ọlọ́run ò ní gba ṣòkòtò ń di wa. آمين. ẹlòmíín wọ ṣòkòtò ní wọ́n ti fi ìró sí ń di yóò wá sán yóò wá ró ìró láàárọ̀ Sunday
ìwà lóhun gbatẹ́gùn báńkónì tọ́ ọlọ́run má ṣerú ẹ̀ fún wa amina ẹ̀ ṣàmì Àmín. kí ló ti rí Malam Daud آل النبي ذريعتي khalifa wa Nurul Hakim فبرهام عبد الله من لم يجد دهر بمثل العظيم المشهد Allah bantun wí فبرهام عبد الله Sheikh Suleiman, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, من لم يجد gbogbo òjòkó yìí ló gbádùn ẹ̀. دهر بمثل العظيم ẹnìkan pè mí láti المشهد Dublin Sayyida wa Qudratullah pé àsìkò tá a wà yìí àsìkò tó yẹ ká máa pariwo ṣe Ibrahim ni الله òyìn ṣe nítorí ìkan mi káwọn tí wọ́n jẹ́ mùrídí nínú fẹ́lá yìí kọ́ lè mọ bí ẹni táwọn ń tẹ̀lé bó ti rí bó ti tó ń wájú Ọlọ́run kí ló ti rí Malam Daud فبرهام عبد الله Khalifa wa Nurul Hakim. من لم يجد Aha. دهر بمثل العظيم المشهد أها. فإن ابن عبد الله الفرد من لا له في الزمان ند في العلم والعرفان. الله، والعرفان yes. وهو المفرد الله، الله. بل مثله بين الورى لا ẹ jẹ́ àjọ wípé bal misluhu bayna al-wara la yujad. ntẹ́ sọ ni mo fẹ́ kí lẹ́yìn أكرمكم الله bal misluhu bayna al-wara la yujad. لا يوجد ǹjọ́ tí ṣe bá mọ papòdà Allahu anhu. kálukú ń sunkún ẹlòmíì sọnù kan tó rí àìmọye ọjọ́ ni ó ṣàjèjì àbá nàbì láyé ẹni abáláyé rẹ̀ báwo láti lọ ayé lẹ́yìn ikú ẹ̀ kálukú wa ń sọ tó ẹnìkan wa béèrè pé man huwa kí ni shakhsiya Sheikh Ibrahim رضي الله تعالى عنه baba Saidi Ali sọ tiwọn رضي الله عنه nurul anwari wa mir'atu zawati wa man fi hubbihi baba Saidi Ali ní kò sí bẹ́ẹ̀ tí lè ròyìn ẹ̀ ìmọ́lẹ̀ kan ni tó dá sí pé ní bẹ́ẹ̀ bá ń wọnú jígí èyí tẹ́ fi mọ ríra yín ìmọ́lẹ̀ Sheikh Ibrahim lẹ́ máa rí. رضي الله Allahu عنه ta'ala anhu. àfa kan wá sọ tiẹ̀ pé irú Sheikh Ibrahim bẹ́ẹ̀ bá fẹ́ ròyìn ẹ̀ níta lè fi ròyìn ẹ̀ ni pé la misluhu بل مثله بين الورى. بين الورى لا يوجد àwọn ẹni ọlọ́run tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ọ̀tá àwọn ẹni ọlọ́run wọn máa fẹ́ ṣe yegede wọn pé Sheikh Ibrahim wá jọ ọlọ́run tá à ní rírú ẹ̀kọ́ سل الجرائد Yorùbá ní máa pòwe pé irú ọlọ́run ni ò sí tíra Yorùbá ni kì í ṣe tíra ọlọ́run. Maulana Sheikh Tijani radiyallahu anhu ta'ala anhu Sheikh sọ́njọ́ kan pé fárijì láyà hatani ala kulli arifi min an-nashi'ati al-ula li akhiri an-nafkha. فرج لا يهاتني على كل عارف Ọlọ́run bá a ṣàlékún dáadáa fún Alifa Nurul Hakim. Alifa lóṣòdì Ọlọ́run bá a ṣàlékún ìkẹ́ wọn. Àmín. من النشأة الأولى لآخر نفخة فبشر محبنا بكل سعادة. فبشر محبنا بكل سعادة وخير ولاية قبيل لمنيشة Sheikh Tijani jókòó ńjọ́ kan ó wá pé gbogbo àwọn mùrídì قبيل لمنيشة Sheikh ní ẹsẹ̀ mi méjèèjì yìí mo ka lérí èjìká gbogbo ohun tí ń jẹ́ wàlíyì Ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ wàlíyì Ọlọ́run gbogbo ẹni tó dọ́lọ́run mọ̀ gbogbo ẹni tó wà ní hadara mo ka ẹsẹ̀ mi méjèèjì lérí èjìká wọn. Níjọ́ tọ́lọ́run ti ń dá wàlíyì Ọlọ́run títí òfin ní sẹ́nìkan lérí ilẹ̀ mọ́ ẹsẹ̀ mi Tijani wà lérí èjìká wàlíyì méje gbogbo wàlíyì Ọlọ́run. فبشر محبنا ẹnìkan wà à ń pè ní Sayyid Muhammad al-Ghali Sayyid Muhammad al-Ghali nínú àwọn tó fararo Sheikh Tijani ni tí máa bá Sheikh Tijani dápara tó sì ní oore ọ̀fẹ́ láti béèrè lọ́wọ́ wọn ó wá ní ya Sayyidi
أنت في السهو والبقاء أم في السكن والفناء. الله. أعنكم الله. ọ̀rọ̀ tẹ́ wí yìí ẹ wà pẹ̀lú wa nígbà tẹ́ sọ ni abẹ́ ti wà nù Ọlọ́run. Allah. ẹ wà láàrin wa nígbà tẹ́ sọ abẹ́ ti wà pẹ̀lú Ọlọ́run kẹ́ fi sọ. afẹ́ mọ́bólẹ̀ wà ń bẹ̀. ṣé o ní àná fi sahwi wal baqa wa kamal al aqli. Allahu akbar. Walillahi alhamdu. ṣé o ní nígbà tí mo wí làákàyè mi pé mo sì wà pẹ̀lú yín mo sì wí pẹ̀lú ọpẹ́ fọ́lọ́run lérí n tó ṣe mí. Sayyid Muhammad Al-Ghali wa ni ntẹ́ wí ṣé Abdulkadiri ti wí rú ẹ̀. Qaddasallahu sirrahu. Ó ní bẹ́ẹ̀ ni Abdulkadiri wí àmọ́ tó o bá gbàgbé ńgbà tí ṣé Abdulkadiri ó wí tiẹ̀ ó lẹ́sẹ̀ ọ̀tún òun ká lérí gbogbo èjìká wà léyìn Ọlọ́run. Èmi ti dá ní àtọ̀tún àtòsí méjèèjì ló wà lérí èjìká wọn. على كل عارف من النشأة الأولى لآخر نفخة. Sayyid Muhammad Al-Ghali mi àwọn bá pàdé irú ọmọ kéwúrú ẹ̀ tá a fa náà jìnnà yóò máa dààmú. Ó ní wa kayfa idha jaa ahadun wa yaqulu ma misla ma qultum. Ẹnìkan bá dé lọ́la tóun náà lóun kásẹ̀ méjèèjì sírí èjìká wàlí Ọlọ́run maza naqul. Kí là á wí ṣé o ti di àní la ya'ti ahadun wa yaqulu misla ma qultu. Radiyallahu anhu. Ṣé o ti di àní ẹnìkan ò ní eléyìí tí mo wí ẹnìkan ò ní padà dé kó tún wírú ẹ̀ mọ́. Ìtọ́ yẹ kí ọmọ kéwò dákẹ́ ó ní ya sayyidi alaysa Allahu qadiran. Allahu akbar. Alaysa Allahu qadiran. Ọlọ́run ò lágbára àti ṣe bí ẹni ṣé o ti di àní Ọlọ́run lágbára jù bẹ́ẹ̀ lọ lakin la yaf'al. Allahu akbar. Àmọ́ kò ní í ṣe la'annahu laysa fi iradatihi fil azal. Torí pé Ọlọ́run ò ní í ṣe kì í ṣe pé kò lágbára àti ṣe àmọ́ torí pé kò sínú èròǹgbẹ nípìlẹ̀ kí gbogbo wa tó dáyé. farijila yahatani ala kulli ẹ dákun tásìkò bá tó minan nashiyati al-ula li akhir nafakhati. ṣé o ti jẹ́ àní mọ́làmù dákun àní ṣe gbogbo bá kó ká fẹ́ ṣàdúrà. ṣé o ti jẹ́ àní ní sọ́lọ́hún Ọlọ́run ó lágbára ṣé kò lágbára lẹ́yìn tá a nẹ́bi lọ́tọ́. an yunabbiya ahadan wa yursiluhu ila al-khalq. ṣé kò lágbára kó tún gbẹ́lòmíì dìde pé lóòótọ́ mo náà nẹ́bi ní khatimul anbiya àmọ́ mo tún gbẹ́lòmíì dìde kó wá rán sí gbogbo ayé ó ló lágbára àmọ́ kò ní í ṣe torí pé kò sínú èròǹgbẹ láti pilẹ̀. irú ẹ̀ náà ni Maulana Sheikh Ibrahim. Yes, radiyallahu ta'ala anhu. kálukú wa ń sọ ohun tó mọ̀ nípa Sheikh Ibrahim afa kan wá sọ tiẹ̀ Sayyid Ibrahim Tihami èyí tó ń wá sọ ó wá dé gbogbo ntí kálukú sọ nípa Sheikh Ibrahim Aládé ó ní ẹ má dààmú jìnnà ó ní sálílì masa àjídà. sálílì jàrá ìdá Sheikhi wa sanadi. ó ní tó bá fẹ́ mọ̀ Sheikh Ibrahim lọ sí Senegal lọ sí. manigayiru fi biladil uribi yashtahiru. lọ sílẹ̀ Lárúbáwá wá kó gbogbo newspaper wọn jáde daily newspapers kó jáde tílẹ̀ ẹjọ́ kan bá mọ́ bí pépà ti pọ̀ tó nù ìlú tí kan wá sọ̀rọ̀ ń pa Sheikh Ibrahim gbà pé kì í ṣe wàlíì Ọlọ́run. sàlẹ̀ àni omi sùn. wọ́n máa sọ̀rọ̀ ẹni tí ì ṣe èèyàn. تخبركم عن شيخنا من بالأجناس تفتخر سل المغاربها على الكتب قدوتنا من فيد في بقاء الأرض ينتشر سل الجزائر أصل الكتب مولد ما قد قاس في فيد الجن والبشر سل أنه كالنار وسل سنغال تعرف لبى لدعوته البدر والحضر
سل عنهما كتب الأعراب تعرفه. كل أمور من غير في قلوب الخلق مستكر سل عنه أوسى وسل وسل جمع وسل يربى Yes. من حب في قلوب الخلق يزدير سل المساجد عن شيخي وعن سندي علم وزهد وبالإسلام يفتخر سل اليتامى عن أوصاف قدوتنا في قدوتنا حلم وبذل لذاك طاف البلاد طاف البلاد ونشر الدين غايته وكان بالجود والإخلاص يشتهر حب رسولي وحب الخاتم دندنة الله أكبر. لذاك دوما على الأعداء ẹni ò bá ìtí ìsùn lọ kó pariwo yes. Mọ̀lánà Sheikh Ibrahim àfààní tó bá fẹ́ mọ bó ti jẹ́ lọ́ọ̀lẹ̀ lárúbáwá kó wá máa wá béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ta ló ń jẹ́ Sheikh Ibrahim. ní 1960 bàbá Sheikh Ibrahim kó ọmọ wọn mẹ́wàá wọ́n kó lọ sí Azihari. Ìjọ́ kejì gbogbo newspaper tó wà ní Cairo ló gbé news náà pé Zaimu Ifriki Ibrahim Inyas jaha bi awladihi ila Misra. Yìí tó wá ṣe wọ́n lè mọ̀ ni pé inú mẹ́wẹ̀ẹ̀wá wọn mẹ́sàn-án bẹ̀ Muhammad ni gbogbo wọn jẹ́. Allahu Akbar. Muhammad Nazir, Muhammad al-Mahi, Muhammad al-Ma'mun, Muhammad al-Hamin, Muhammad al-Akib, Muhammad al-Ma'mun, Muhammad al-Maki, Muhammad al-Muntaka, Muhammad al-Mahmudu àti ọ̀kanìkan wọn ẹlẹ́ẹ̀kẹwàá ni Muhammad Hassan Size. Ayakumullah. Tí bàbá ṣe bẹ́ẹ̀ mọ̀ ìjọ náà ọdún náà ni Sheikh Mahmoud Shaltuti tó jẹ́ ìmáàmù Azihari ńgbà náà lọ́hùn ló wá bọ́ọ̀lẹ̀ lérí múmbàrí fún Sheikh Ibrahim kí Sheikh Ibrahim kírun. Àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ rírú Sharafu bẹ́ẹ̀ tó jẹ́ dúdú tí ì ṣe ara Cairo Mọ̀lánà Sheikh Ibrahim ni. Nígbà tí Sheikh Ibrahim wá parí kútúbà tí ó sì kéwòn Cairo nígbà tí Sheikh Ibrahim parí kútúbà Sheikh Mahmoud Shaltuti ó ní alhamdulillah nahnu mutmainuna ala mustaqbal al-islam ma dama fihim amsalu dayfina al-azim Sheikhul Islam Ibrahim Inyas. Àkọ́kọ́ ẹni tó fún Sheikh Ibrahim lóye Sheikhul Islam àwọn ará Cairo ni níbi tí mímọ̀ ti wá. Bàbá Sheikh Ibrahim tí ó bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ á ní àná kutubul maktum fi kulli halatin. في كل حالة أنا شيخ إبراهيم شيخ طريقتي. bí Sheikh Ibrahim ti máa ń pèrè tẹ́lẹ̀ ni Mahmoud Shaltuti ló ní Sheikhul Islam lélẹ́yìí. Torí pé gbogbo àwọn onísúfí lẹ́ni ntí Sheikh Ibrahim gbé dání tó fayé ẹ̀ ṣe nǹkan mẹ́ta àbí mẹ́rin ni. Nǹkan mẹ́ta àbí oníta falibilada wà nashiru dín. ونشر الدين غايته. Gbogbo ntí Sheikh Ibrahim fayé ṣe سخر جميع حياته حياكم الله. لدعوة الإسلامية والطريقة التجانية والفائدة الإبراهيمية وللنشر العلمي تعليما ودراسا وتعليفا رضي الله تعالى. وتزكية النفوس وتربيتها الله أكبر. وإرشاد الخلق. gbogbo ntí Sheikh Ibrahim fi gbogbo ayé ṣe ni ó kọ́ ní kéwú ó fọlọ́hún mọ̀yàn ó kọ tírà ayé sì ń rí wà dáadáa lára ẹ̀ tí wọ́n fi ń kọ́ sí eléyìí ló jẹ́ kó mú gbogbo àwa mukadam lẹ́ni ó yẹ kó mú wá lómi inú gbogbo àwa khalifa gbogbo àwa shuyukh pé
irú mọ́sálù wo la jẹ́ fáwọn tí ń tẹ̀lé wa. حب الرسول وحب الختم دندنة لذاك دوما على الأعداء سل مساجد عن شيخي سل المساجد عن شيخي وعن سندي علم وزهد وبالإسلام يفتخر. gbogbo tí ṣe bá máa fàyè ṣe nípa àtọ́lọ́hún ni gbogbo tí ṣe bá máa fàyè ṣe nípa mímọ̀ ni bí sheikh wa Suleiman ti sọ lẹ́ẹ̀kan ibi tí ìsìlámù dé táfàlì bìládà ṣe bá máa káàkiri ayé bí ti ń káàkiri pẹ̀lú ìsìlámù ni bí ti ń káàkiri pẹ̀lú tàríkà ni bí ti ń káàkiri pẹ̀lú fáìlà ni bí ti ń káàkiri pẹ̀lú ilmi ni bí ti ń káàkiri pẹ̀lú irshadul khalqi ni bí ti ń káàkiri pẹ̀lú tarbiyatun nufus. أني أوصاف قدوتنا حلم وبذل لذاك الكل قد شكروا. baba ṣe Ibrahim رضي الله تعالى radiyallahu anhu àwọn nǹkan tí ṣéwù fàyè ṣe ntọ́lọ́hún fẹ́ ká ṣe láyé ni ṣéwù ní kasdi an asuka nasa. والأمة قصدي ntí mo wá fàyè ṣe èròǹgbà mi láyé ìwọ Ọlọ́run فيهم أن يسوق òun náà ni pé Ọlọ́run jẹ́ ń lè darí àwọn èèyàn lọ sí inú ààfin ìwọ Ọlọ́run inú ààfin ìwọ Ọlọ́run ẹgbọ́n tọ́lọ́run anábì ní Ọlọ́run ní la yasa'ani ardi wala sama gbogbo sánmọ̀ bó ti tó yìí kò gbèmí Ọlọ́run gbogbo ilẹ̀ bó ti tó yìí kò gbèmí Ọlọ́run àwọn sàhábà wa ń wò pé tí sánmọ̀ àti ilẹ̀ ò bá gbọ́ Ọlọ́run ibo ló lè gbá Ọlọ́run ní yasa'ani qalbu abdi al-mu'min. Masha Allah. ibi tó gbèmí Ọlọ́run náà ni ọkàn ẹrú mi ọkàn tó mọ́ irú ọkàn wo ló fẹ́ gbọ́ Ọlọ́run lọ́kàn tí ìkórìíra wà ń bẹ lọ́kàn tí ẹ̀gàn wà ń bẹ rúbà sáájìdì ni wọ́n fi qalbihi amradun mélòó mélòó ẹni tí ń forí kanlẹ̀ tíwájú orí ẹ̀ dúdú tíwájú orí bá dúdú sọ́kàn náà ó yẹ kọ́kàn náà dúdú. ìtí ṣèbámọ̀ wa fẹ́ ṣe ni pé ó fẹ́ rí ẹ̀mí wa ó fẹ́ rí ọkàn wa kọ́kàn wa lè gba Ọlọ́run jòkó sí. Ọlọ́run wọ́n àlùbáríkà Sheikh Ibrahim Ọlọ́run jẹ́ kọ́kàn wa ó túbọ̀ mọ́ jù báyìí lọ. Amina. Ọlọ́run kó túbọ̀ fi wá mọ̀nà jù báyìí lọ. Amina. Ọlọ́run wọlé àlùbáríkà anẹ́ Muhammad eléyìí tá à ń ṣe yìí jẹ́ àbá pàdé Ọlọ́run má jẹ́ àṣe nǹkan mi ká tó pàdé Ọlọ́run subhana rabbika. amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin. jama kí ayé bá nabi dáadáa baba Abdulayan Adenakam baba Shabdal Gafar bisimilahi ilafi. bisimilahi rahmani rahim ilafi kureshi ilafi. ibrahima shitayi wasai. waliyabudu wabba azal bait aleza taama min ju'in wa amana min khawf. Allah. ẹ jẹ́ balẹ̀ lọ sí ilé ńlá bí a ti máa ń da pé ẹnìṣó ní kóká lọ́dọ̀ bàbá kóká.